ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó nínú Ọlọ́run bá mi wà láàyè mẹ́wàá ọ̀rọ̀ àti ìbíòkè Ọlọ́run bá mi àtúnjí láàárọ̀ ti tòní àtúnpò kìkì rẹ Ọlọ́run nítorí pé ìwọ náà làgbà olùgbèjà tí gbẹjú ẹ̀já rò adẹ́dà ṣẹ̀dá adágbàmọ́gbàgbé Ọlọ́run ọba mi tó jẹ́ pé ó fún wa lórí ọ̀fẹ́ àtàǹfààní tó ní kálukú sùn lálẹ́ àná arápágbé láàárọ̀ ti tòní àsìrẹ́ sẹ̀gbẹ́ o a sọ̀rọ̀ báyìí okun àwọn bá tú gàràgàrà lábá ń fògo fún Ọlọ́run ọba ẹlẹ́dàá tiwa ọba tí ń tiwa lẹ́yìn ní gbogbo gbà àgbà ọ̀jọ̀gbọ́n onílùmọ̀ tó tẹ̀wọ̀n láyé mímọ́ rẹ̀ Ọlọ́run ọba ìrìnàjò ń ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú òní tí í ṣe ọjọ́ kejì oṣù kejìlá lọ́lá Ọlọ́run ọba àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo àwọn olólùfẹ́ wa níkànnì tùǹgbà tí ń ro rẹ́sù apáta àníjì sọ́fìn lágbára Ọlọ́run ọba tó iṣun bẹ̀lẹ́ bẹ̀ ó di bùkátà fagbẹ́ òkú gan tájúbọ̀ ó di bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀ bọ̀ ló bá di bùkátà fẹ́lẹ́kọ̀ mọ́délé ayé mo di bùkátà Ọlọ́run Ọlákìtàn Adégòkè lórúkọ ti tèmi ẹ̀yẹ mi ò fapá kan fà according to kádàrá ó yẹ yín náà o. bẹ́ẹ̀ni báyẹ̀ bá ká kúrò lójó ọjọ́ amọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ni lójú mi lè ti mọ́ ojú àdó máa jẹ́ fún wa láṣẹ. àmín 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 àmín. lọ́màjẹ́ láṣẹ Èdùmàrè ilẹ̀ fi kó wa kábọ̀ sábàlá àkọ́kọ́ jìlẹ̀ ní òwe ròyìn láti kọ́ ní tó ń bá 100.9 FM jẹ́ pé ẹ̀fíìsì ní tiwa Ọláyẹmí Àkànní lórúkọ tèmi. tó Ọláyẹmí Àkànní o bùkátà Ọlọ́run báyìí nínú ìwé ìròyìn the Vanguard tó ń bẹ níwájú ìwé ìròyìn the Guardian tó ń bẹ níwájú mi láàárọ̀ ti tòní jẹ́ jẹ́mọ̀ wípé àjọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì mú sọ nípa àjọ Christian Association of Nigeria àwọn ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ nígbà tí wọ́n ń pe ààrẹ Muhammadu Buhari sí àkíyèsí pé ẹ̀wọ́ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ nípa ìṣekúpani ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n ń dojúkọ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn agbésùnmọ̀mí wọn ní ààrẹ Muhammadu Buhari ẹwà wọ̀rọ̀ kò fi ṣẹ̀dá kí láà ṣe sí. bùkátà Ọlọ́run o nínú àtẹ̀síta àkórí ìròyìn tún àwọn wájú mi gèrègbè lówùúrọ̀ tóní wọ́n jẹ́ kó di mọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari àtàwọn tó jẹ́ mínísítà mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ni wọ́n tẹ ọkọ̀ létí lọ síbò lọ sí Dubai. tó nínú ìwé ìròyìn tó ń bẹ níwájú mi láàárọ̀ ti tòní náà ti ń jẹ́ kó di mímọ̀ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè South Africa wọ́n ṣe àgbéyẹ̀wò wọ́n sì wo ọ̀rọ̀ kan nípa pé ìkọmọlùbọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà àti ọ̀rọ̀ iná wípé kí àjọ máa kó gbogbo ẹ̀pọ̀ kájọ máa ṣe pọ̀ bí ọmọ ìyá tó jẹ́ pé wọ́n jọ wò pé tá a bá jọ tọwọ́ bọ̀ wí àdéhùn yìí àǹfààní wo ló máa ní láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè South Africa ó ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. iná àtẹ̀síta rẹ̀ The Nation ni mo ti rí àkọ́rí ìròyìn níbi tí àwọn àjọ IPOB tó ti sọ di mímọ̀ yìí pé ẹ wo kò sí kó nílé gbélé o níbo ní apá gúúsù ìlà oòrùn látàrí pé kí ni sẹ́ẹ̀ bí Kanu bó ṣe fẹ́ farahàn níwájú ilé ẹjọ́ lónìí. lórí ọ̀rọ̀ iṣẹ́ ségesège ètò ọ̀rọ̀ ààbò ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹni tí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn gómìnà ta ní lórílẹ̀-èdè Nàìjíríà Alàgbà Amaechi ó ń jẹ́ kó di mọ̀ pé ṣé rí gbogbo ohun tí àwọn bá ààrẹ Muhammadu Buhari sọ òun náà wọ́n ní kò sí àfojúsùn míì tó kọjá bí ètò àlàáfíà bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà àti pé bí wọn ó ṣe fa oníkálukú mẹ́ra tó jẹ́ pé àjọmọ́ bára fìfẹ́ lò ká sì pèsè ọ̀rọ̀ nípa ìlàjà kálájà gbogbo àwọn tó bá jẹ́ pé wọ́n nira wọn sínú wọ́n ní tó ń bẹ lọ́kàn àwọn nìyẹn jàre. bùkátà Ọlọ́run o nínú àtẹ̀síta ìròyìn The Sun mo ti rí àkọsílẹ̀ ìròyìn yìí níbi tí ilé ẹjọ́ ti taari ànífẹ̀yàn wọ́dà ìpẹ̀jọ́ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò yan ti ìpínlẹ̀ náà bẹ̀rẹ̀ yẹn gómìnà tó ń sọ̀rọ̀ àlefa wípé ẹ wò kò pérégedé ètò ìdìbò òun lérùnú ilé ẹjọ́ ti fẹ̀yìn wọ́dà ní pé ẹ wò ìpẹ̀jọ́ òun tẹ́ pé kò lẹ́sẹ̀ lẹ̀. tó wọ́n ń jẹ́ kó di mímọ̀ báyìí pé ẹ wò ó ilé iṣẹ́ tí wọ́n ti gbé mọ́ pèsè kòkó ní ọ̀nà tó jẹ́ wípé yóò padà wúlò fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àti àwùjọ wa gangan wọ́n ní ní èyí tó jẹ́ wípé wọ́n ń pètèkúrò rẹ̀ lọ́wọ́ tí ó ṣèrànlọ́wọ́ fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ tí ó mú kí ọ̀rọ̀ nípa ká máa fi àwọn tá a ní ń bí ká máa fi ránṣẹ́ sókè òkun nírọ̀rùn wọ́n ní wọ́n ti ń pètè pètò rẹ̀ sí ìpínlẹ̀ Ondo ìjọba àpapọ̀. bùkátà Ọlọ́run o nínú àtẹ̀síta ìròyìn Vanguard mo tún ti rí àkọlé ìròyìn yìí níbi tó dúró sí níbi tí èyí tó jẹ́ igbákejì ilé ẹ̀kọ́ gíga fáfitì àní ti ìlú Èkìtì ó mà ti pè ìjọba àpapọ̀ ṣàkíyèsí ní ẹ̀bàjọ́ ní gbólóhùn ẹjọ́ ní àsọyépọ̀ pẹ̀lú àwọn àjọ ASUU
láti lè rí pé àní wọ́n gbégi dínà èèyàn iṣẹ́ lóde léyìí tí wọ́n lérí lẹ́ka láti gùnlé tẹ́ bá kọ̀ láti ṣojúṣe yín. olóyè mẹ́kànnì o ọ̀dà pàlọ́ jọjọ́ mọ̀ pé iléeṣẹ́ ààrẹ láàárọ̀ ti tòní ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ pẹ̀lú ìgboyà ni wọ́n ń kọjú sí àwọn àjọ serap yẹn àwọn àjọ tó jẹ́ pé wọ́n ń dúró ní ìdú alágàtà láàrin ìjọba àti aráàlú wọ́n ní ẹ̀wò sẹ́ni gbogbo àwọn ìwà tẹ́ ń wù tẹ́ fi ń tan aráàlú jẹ lọ́ọ̀rẹ́ wáwọ́ rẹ̀ bolẹ̀ báyìí àti ọ̀rẹ́ ojú tẹ́ ní sáráàlú tó jẹ́ wípé gbogbo ohun tó ń bẹ lọ́kàn yín kìkìdá ọ̀tọ̀ ní nǹkan tó jẹ́ pé ẹrù lọ́kàn torí náà ẹ̀wò ẹ̀yàn àjọ serap ẹ lọ wá wọ̀rọ̀ kan fi ṣàdákẹ́sì jẹ́ olódodo ọmọ ẹ̀yìn ní tòótọ́ kẹ́ jẹ́ olódodo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìwà ìtànjẹ fáwọn aráàlú yẹn kò jẹ́ wá mọ́ àwọn iléeṣẹ́ ààrẹ ló ń sọ bẹ́ẹ̀ kí ló fà á tán fi sọ bẹ́ẹ̀ kí ló fà sábàbí ẹ máa gbọ́ nínú ìròyìn láàárọ̀ tòní. bùkátà ọlọ́run o àkórí ìròyìn kan rèé ló tún dúró ti pọ́ síwájú mi lówùúrọ̀ tòní níbi tẹ́ni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ muhammadu buhari tó ti bá àwọn tó jẹ́ pé àwọn ẹbí táwọn èèyàn wọn pẹ̀lú náà tó ní jàǹbá nínú ọkọ̀ ojú omi níbo tó wáyé ní ìpínlẹ̀ kánò buhari ní gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí tí ọ̀rọ̀ yìí kàn tí èèyàn yín fara káṣánú ṣẹlẹ̀ ọ̀hún gbogbo yín pátá làwọn bá yín kẹ́dùn gbáàní rírú ẹ̀ mọ́ àmì àti àṣẹ. ọkọ̀ ojú omi kọ́nà ọlọ́run gbára o tó ọlọ́yin mẹ́kànnì. bùkátà ọlọ́run o. nínú wọ́rọ̀ in the punch tó wà níwájú mi láàárọ̀ ti tòní lórí ọ̀rọ̀ làásìgbò ti omicron ìyẹn àjòjì àkọlù àìsàn lábínì tó jẹ́ kó ṣe tún balẹ̀ gìgàdìgà sórílẹ̀-èdè àgbáńláyé wọ́n jẹ́ tí ó jẹ́ pé àkọsílẹ̀ sì ń fi hàn wípé àwọn àjọ NCDC yẹn àwọn àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn lórílẹ̀-èdè nàìjíríà àná òde ìwọ́n ní pé ó ti di mẹ́ta tí wọ́n kẹ́fìn rẹ̀ lórílẹ̀-èdè yìí lẹ́rú bá bẹ̀rẹ̀ sí ń ba ìjọba orílẹ̀-èdè Canada wọ́n ní pé tó torí náà nǹkan lọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà ò fẹ́ gbà yín lálejò ẹ jókòó sí ilé yín ẹ̀rù ń bà wọ́n. bùkátà ọlọ́run nínú àtẹ̀síta ìròyìn Vanguard bó tuntun kò rí ìròyìn yìí níbi tí àwọn àjọ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ará ìlú ti sọ dímọ̀ wípé fún ìgbáradì ètò ìdìbò gbogbogbò ọdún 2023 wọ́n ní ẹ̀wò ètò ìdìbò èèyàn ìta gbangba ètò ìdìbò abẹ́lé ní kì í ṣe àjàgà lọ́rùn àjọ INEC ẹ̀wò wọ́n tún gbangba sùn lẹ́yẹ wọ́n lè yanjú rẹ̀ ẹ má rí o gẹ́gẹ́ bí ìpèníjà fún wọn torí pé kí ni wọ́n tó tán láti tukọ̀ rẹ̀. ẹni tí ó jẹ́ mínísítà tí ń rí sí ètò ìgbẹ́jọ́ àti ọ̀gá àgbà adájọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà alàgbà Malami ó sọ̀rọ̀ kan láàárọ̀ ti tòní nínú ìwé ìròyìn The Punch tó jáde níbi tí wọ́n ti ń jẹ́ kó dé mi mọ̀ yìí pé gbogbo àwọn ajínigbé pátápátá wọ́n ti ń fojú agbésùnmọ̀ mi wò wọ́n o. bùkátà ọlọ́run ìwé Vanguard ló tún ṣípọ̀rọ̀ síwájú mi ilé ìwúrọ̀ tó níbẹ̀ mo ti rí àkórí ìròyìn wọn látàrí àní bí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn bá ti ṣe ń ṣèjọ̀gbọ̀n ní ìpínlẹ̀ Ondo kódà wọ́n sọ dímọ̀ wípé èèyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ló mà ti gbẹ̀mí mi látàrí rògbòdìyàn tó wáyé láàrin wọn léyìí ló mú kí agbègbè tí ọ̀rẹ́ ti já rìnrìn jù wọ́n ti pàṣẹ o kó ní ló gbélé lágbègbè bó gbogbo ẹ̀ lákàtí ti gbọ̀yìn. ọlọ́yin mẹ́kànnì o padà pàlọ́ ìjọba ìpínlẹ̀ Èkó máa ń sọ̀rọ̀ kan láàárọ̀ ti tòní níbi tán ti jẹ́ kó di mímọ̀ wípé ìdí àti ìtumọ̀ tán fi sọ pé sẹ́ gbogbo àbájáde èsì ìwádìí táwọn ìgbìmọ̀ tó ń gbógun ti tó ń rí sí ọ̀rọ̀ àwọn tó fara káṣá nínú làásìgbò EndSARS now wọ́n ní ìdí àti ìtumọ̀ tán fi sọ pé àwọn ò gbà á gbọ́ ni pé kínni ẹ mọ yìí kú òní tún gbá o. bùkátà ọlọ́run o wájú ibi tó fẹ́ lọ́mọ ló lọ yẹn jẹ́kẹ̀mí náà paradà kí n lọ sínú ìwé ìròyìn PM News jáde lówùúrọ̀ tòní níbẹ̀ mo ti rí àtẹ̀síta yìí níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó ti ń sọ di mímọ̀ wípé ẹ̀yin ará ìlú kì í ṣe bẹ́ẹ̀ ṣe rò lórí o wípé ìjọba àpapọ̀ dúró tán sáwọn lọ́rùn wípé sẹ́ẹ̀ àní àbájáde iṣẹ́ ìwádìí àwọn ìgbìmọ̀ amòfin lórí kíni sẹ́ẹ̀ lórí ìṣìwàwọ̀ àwọn ọlọ́pàá àdìgbò olùjà SARS wípé káwọn nọ́ọ̀nì rẹ̀ káwọn fẹ́ yẹn wọ́n dáná ní kò rí bẹ́ẹ̀ o tá a sọ bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ló sọ nínú ìwé PM News tó ẹ jẹ́ àdókè lọ́nà tábà. ókè tá a padà dé káwọn máa múrò yẹ̀wò lọ́kọ̀ọ̀kan èjèèjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní
Ìtùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Ta ló sọ pé kò kọ̀ pẹ́? Ìtùngbà FM Christmas Fun Fair 2021 don land. Dem boku cooking for all the children. Mama, dem papa, uncle, auntie, brother, sister, every. Alele make una carry una pikin dem. Come be linking with so many play with so many play for we children. Bouncing cars today, Mickey Mouse and friends. Swimming pool, face painting, etc. Every dey shell from 13th of December go reach 26th of December. Our Santa don set with plenty gift for we children we pikin dem. Our ticket this year no dey tear pocket at all. Na 1,500 parent school owner churches etc. Alele bring them all there. Na 10 a.m. every day the thing go dey shell. For more information green Esther on 08077498248 08077498248 or K-Silver on 08038567297 08038567297. Tungba Christmas Fun Fair 2021. Na flying dog where una no suppose miss at all. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ lórí ìṣẹ̀bẹ̀ ń tẹ̀síwájú. Láti kẹ́ni tún gba FFC ní tiwa àti wọnú odò kò sóòtútù mọ̀ báyìí. Àwọn ọ̀gẹ̀dẹ̀ ló jẹ́ ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n nínú ìròyìn láàrín ìṣẹ̀lẹ̀ máa bó jẹ́ ó yà bẹ̀rẹ̀ sí ní ṣíyàwó ẹ̀yẹ iṣẹ́ ní ṣíṣe nù. Tó ọ̀pọ̀lá ìmẹ̀kàn ni o. Kátà Ọlọ́run o. Ọ̀dà fàlọ́. Yẹ́sìkẹ́. Lórúkọ lẹ́wọ̀n bá ìrìn àjò ìṣẹ̀bẹ̀ ń tẹ̀síwájú lórí ìròyìn láàárọ̀ ti tù ní o. Nínú ìwé ìròyìn The Punch lèmi ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò níbi tí Yorùbá ti ń jẹ́ kó di mímọ̀ wípé ilé ẹni láti jì òkú tí ó ń dúdú. Ṣùgbọ́n kò sí gbogbo aródodo ọ̀rọ̀ máa ń sọ náà ọ̀tá ìlú ni jẹ́jẹ́ mọ̀ pé lórí wípé àwọn tó jẹ́ pé wọ́n ní ìmọ̀ nípa àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń ṣiṣẹ́ lórí ìgbókun tirẹ̀ tí wọ́n ti kéde rẹ̀ wípé ẹgbẹ́ ó dàbí ẹni pé lásìgbò Omicron tuntun àṣàrà tó jẹ́ ti àjàkálẹ̀ àrùn ọ̀hún tó dàbí ẹni pé ó balẹ̀ bàgẹ̀bàgẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì ti ń kéde rẹ̀ pé sẹ́ẹ̀ ó mọ̀ tí ń tó bí ènìyàn mẹ́ta báyìí tó jẹ́ pé ó ti kọlù lórílẹ̀‐èdè yìí o lọ́gán tí wọ́n ti kéde rẹ̀ síta tí àwọn àjọ CDC ẹ̀yìn àwọn àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn náà táwọn náà ti gbọ́n parẹ́ tí wọ́n ti tẹ̀ àtẹ̀jíṣẹ́ rẹ̀ tó ti la gbogbo àgbáńlá yìí jẹ́ lọ́gán ni ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè Nàìjíríà máa ń fẹ́ láti rọ́lọ́ tìkẹ̀tìkẹ̀ tá a mọ̀ sí orílẹ̀-èdè Canada lọ́gán tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n yà sọ pé tó lọ́wọ́ àwọn bẹ̀yìn ní orúkọ Olódùmarè ní o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti kọ̀wé pé àwọn ń bọ̀ lọ́dọ̀ tàwọn o wọ́n ní kì í ṣe pé àwọn ò fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà dénú ṣùgbọ́n nítorí pé kinní tó ń ṣẹlẹ̀ yìí lásìkò yìí àwọn ò fẹ́ kó wá kẹjú lákàtà ọ̀dọ̀ àwọn o nígbà tí a ti rí àwọn ọmọ tó jẹ́ pé lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fi ara káṣíà rẹ̀ tí wọ́n ti ń lọ bíi mẹ́ta wọ́n ní pé torí náà ńkọ́ àwọn ò ní fẹ́ sílẹ̀kùn ọ̀dọ̀ àwọn lẹ̀ fún bàálù orílẹ̀-èdè Nàìjíríà kó wọlé sí pápá ọkọ̀ òfurufú táwọn abẹ́lẹ̀ ń ta sí pé wọ́n sílẹ̀kùn ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọlé sí yàrá wọn ní gbàgede tán wà lórílẹ̀-èdè Nàìjíríà ní kí wọ́n ya fọwọ́ mọ́ lásìkò tí wọ́n fi wọ̀n pé títí dìgbà tí wọ́n fi fara balẹ̀ tí wọ́n fi mọ̀ pé lóòótọ́ àti lódodo kìnìún àwọn òsì lára ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan mọ́ o torí náà nǹkan gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́fẹ́ rìn àjò lọ sórílẹ̀-èdè Canada wọ́n ní wípé lọ́wọ́lọ́wọ́ ààyè ò sí o wọ́n ti tilẹ̀kùn ní bodè tiwọn o nítorí wípé wọn ò fẹ́ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan kó wa kó tiwọn bá wọn o ẹ wo gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ nínú ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní pé kìnìún ọmọ ìṣẹ́ bẹ́ẹ̀ ń gbéra nílẹ̀ adúláwọ̀ kó dàbí ẹni wípé wọ́n fẹ́ mọ̀ gbà fúnra wọn o tí wọ́n sì ń wòye wípé tó ọmọ tó ń bọ̀ rí àwọn làádẹ́ẹ́dẹ́ o wọ́n ní pé bí COVID-19 tá a mọ̀ sí coronavirus tó jẹ́ wípé omi ayé lògbòlògbò ń dí òní bó ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ wẹ́rẹ́dìwẹ́rẹ́ rèé o tó fi wá di pé ó la gbogbo àgbáńlá ayé já tó jẹ́ pé ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní papámọ́ra o jẹjẹ mọ̀ pé lára àwọn ọ̀jọ̀gbọ́n ńlá onímọ̀ látàrí tó mọ̀ nípa ètò ìlera tó bẹ́ẹ̀ tó sì ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ká gbógun ti àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè yìí ń sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ńlá tó wà ní iléèwé gíga Maiduguri ìyẹn University of Maiduguri ẹni tí wọ́n pe orúkọ tó wà ní ẹ̀ka ẹ̀kọ́ tó ń rí sí ọ̀rọ̀ nípa ètò ìlera o Professor of Medical Virology gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ láàárọ̀ tòní orúkọ rẹ̀ òun náà ni Marcelin Baba
pẹ̀lú àwọn tó kù tó jẹ́ pé wọ́n jẹ́rìí pé lóòótọ́ àti lódodo pé àjàkálẹ̀ àrùn yìí ń kọ́ ó ti ń balẹ̀ bàgẹ̀bàgẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo lẹ́nu kan orílẹ̀-èdè ìlú Canada wọ́n ní pé orílẹ̀-èdè Nàìjíríà we don't want you for now. Egypt ẹ mọ̀ súnmọ́ ọ̀dọ̀ àwọn Malawi ẹ jókòó sílẹ̀ yín nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní náà ti ń sọ bẹ́ẹ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ lọ sí Canada lọ́wọ́ yìí pé kò ṣàyè fàdáwò kàwé. nínú àtẹ̀síta ìròyìn The Nation bùkátà ọlọ́run ibẹ̀ ni mo tajú kọ́ mo ti rí ìròyìn lówùúrọ̀ tòní níbi tí àwọn àjọ IPOB tó ti sọ di mọ̀ wípé ẹ wò ó kò sóńkówó àní tó ń jẹ́ èkó ní ilé ó gbélé ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà lónìí látàrí bí ẹni tó jẹ́ adarí fún àwọn àjọ Biafra mo sọ nípa Nnamdi Kanu bó ṣe máa farahàn níwájú ilé ẹjọ́ lónìí tá à ń sọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ yìí lórí ọ̀rọ̀ ìròyìn àti ìfọ̀rọ̀lédè mo sọ nípa Emma Powerful ó sọ di mímọ̀ ó ní àjọ IPOB rọ gbogbo àwọn olùgbé àti gbogbo àwọn ọ̀rẹ́ tó jẹ́ ní ìlú Àbújá ó ní ẹ wò gbogbo ẹ̀ tẹ̀sí wà lágbègbè ọ̀hún gbogbo yẹ ẹjẹ́ àjọ farahàn káfí ìfẹ́ hàn nílé ẹjọ́ lónìí ìpè lóòótọ́ sẹ̀ ọ̀kan ṣoṣo làwọn o àná dúró sẹ̀ lẹ́yìn tó jẹ́ adarí àwọn ìyẹn Nnamdi Kanu látàrí tí máa farahàn níwájú ilé ẹjọ́ lẹ́ni ó wá sọ fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò ó ní kò bá dáa kò bá sunwọ̀n ẹjọ́ ẹ má ṣe dẹ́nikẹ́ni lọ́wọ́ o láti lè rí pẹ́sẹ́ àní nípa ojúṣe wọn láti farahàn níwájú ilé ẹjọ́ lónìí wọ́n wá sọ náà tó fi léde wọ́n ṣàlàyé pé àwọn lo àkókò yìí láti sọ fún gbogbo àwọn ọmọ àjọ Biafra ọ̀rẹ́ àwọn olùgbé àtàwọn tó jẹ́ afẹ́nifẹ́re àwọn pé ẹ ní àǹfààní láti lọ síbi iṣẹ́ yìí tó bá ti níbàámu pẹ̀lú òfin ó ní kò sí ohunkóhun àti pé àwọn òṣìṣẹ́ àgbékalẹ̀ àwọn ẹnikẹ́ni láti tàbùkù ẹnikẹ́ni lónìí pé bóyá ó ṣeé ṣe ta ló ní kó jáde ó ní rárá o kò sóhun tó jọ bẹ́ẹ̀ olóko kó máa lóko ẹ̀jẹ̀ jẹ́ olódò kó gbódò rẹ̀ lọ ẹni tó sì lọ síbi oko jẹ́jẹ́ iná ẹ máa lọ ó nítorí pé kí ni àní bẹ́ẹ̀ tó já ṣọ́jú àwọn ìyẹn Nnamdi Kanu bó ṣe máa fara hàn wájú ilé ẹjọ́ lónìí ó ní rárá o kò sí ohunkóhun kúndùkálùkù máa lọ ní àlàáfíà ẹ̀ àwọn táwọn sì fẹ́ lọ sí Àbújá rè yẹn nílé ẹjọ́ ẹ wò ẹ gbọ́dọ̀ fáwọn káwọn lọ láyọ̀ káwọn bọ́lá bó ṣe wà wọ́n gan ó wọ̀n wọn káwọn jọ máa pọ̀ pẹ̀lú Nnamdi Kanu ẹ fẹ́ rí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́sìn The Nation tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀ lẹ́yìn tí bá pàdé yìí. tó wọlé mi ẹ̀kànnì bùkátà ọlọ́run o. ṣé bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú láti kàn ní tùǹgbà 100 FM inú ìwé ìròyìn The Punch ni mo tún ta kọ́ṣẹ́ sí báyìí o Yorùbá máa ń sọ̀rọ̀ kan tí mo ti máa ń ronú lórí rẹ̀ wọn pé ìdáni ó pera rẹ̀ lẹ́rú yéé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà adájọ́ àti mínísítà tí ń rí sí ètò ìgbẹ́jọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ ń sọ̀rọ̀ nípa alàgbà Malami wọ́n mọ̀ sọ̀rọ̀ kan o ìyẹn Abubakar Malami níbi tí wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé tó àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ti fìdí ọ̀rọ̀ kan múlẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí ń retí kó rí bẹ́ẹ̀ kó wáyé bẹ́ẹ̀ láti jẹ́ ọjọ́ yìí o lórí ọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n jínigbé àwọn ajínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé ojú kidnapper lásán láti máa fi ń wò wọ́n tẹ́lẹ̀ rí wọ́n ní pé nílé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọjọ́ Àlàmísì tó kọjá òun náà ni ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá àgbà adájọ́ tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà ló jan kìíní tí wọ́n máa ń jàn mọ́lẹ̀ pa ó ní pé tó láti àkókò ilé o àwa ọmọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó máa kéde gbogbo ajínigbé gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí they are terrorists yéé kí lórúkọ adájọ́ ọ̀hún tó jẹ́ pé ó dájọ́ òun náà ni adájọ́ àgbà Táíwò ní wọ́n pe orúkọ rẹ̀ Táíwò ni wọ́n pe orúkọ rẹ̀ Èjìrẹ́ ọmọ Èjìrẹ́ right ó ṣèdájọ́ ọ̀hún pẹ̀lú ìlẹ́júkọ ni o ó ní pé láti àkókò yìí lọ ojú agbésùnmọ̀mí hánrán àwọn adàlúrú ó ní ká máa fi wo gbogbo ajínigbé bá aṣọmọdé ló jí gbé ní àbágbàlagbà níwọ̀n ìgbà tó bá ti jí ajínigbé ìdájọ́ adàlúrú terrorist àwọn abankanjẹ́ afọṣọpọmọyánrin àwọn tó jẹ́ pé wọ́n ń gbèrò láti dorí orílẹ̀-èdè kodò ó ní pé irúfẹ́ ìdájọ́ bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe fún wọn o nítorí wípé wọ́n wọṣọ yìí aṣọ àbùkù ní bẹ lọ́rùn wọn iṣẹ́ ní àpọ́nlé torí náà bẹ́ẹ̀ bá tẹ̀ wọ́n mẹ́rẹ̀ kò séwọ̀ ìran ẹlẹ́dẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ bá ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ wọn ó padà sínú àbàtà wọn ni o wọn ò yẹlẹ́ ní ìkẹ́wọ̀n ìgẹ̀ rárá nítorí pé bẹ́ẹ̀ bá ẹ̀ẹ́dẹ́pọ̀ gbóná lé wọn lórí gan kò léèwọ̀ nítorí pé ìran tiwọn nù ẹ wo wọn sọ kí sàlọ́rọ̀ nítorí oró tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ajínigbé tí wọ́n ń dá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bíntín mọ̀mọ́kọ́ o wọn á jí ọkọ gbé wọn á máa da ìyàwó láàmú bí wọn bá gbéyàwó sí pamọ́ wọn á máa dọ́kọ rẹ̀ ṣìbáṣìbo wọn bá jí ọmọ gbé àwọn òbí àmọ́ wa lálàsí
wọ́n ní pé gbogbo àwọn ìwà pálapàla yìí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti sọ pé òun ò ní fojú rẹ̀ wo gbogbo àwọn ajínigbé mọ́ báyìí o torí náà ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹnu wọn yé ìyà tó tó ìyà ni ó jẹ ọ̀ràn tó tó ọ̀ràn ni ó kò nítorí pé àbìlú ńlá làásìgbò ni ó bá pàdé nínú wípé ìjọba gbà mú o irú wọn sì rí wọn ní fojú rẹ̀ wò wọn kò sí ìdáríjì fúnrú wọn bó bá lọ lè mọ́ dé mọ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà mọ̀ kárí o wọ́n dúró lórí ọ̀rọ̀ yìí tán wọn tutọ́ òkè wọn fojú gbà wọn ni bó ṣe rí nu o báwo ni awo ọ̀rọ̀ yìí ṣe wá lu gan o ẹni tó jẹ́ ọ̀gá àgbà adájọ́ lórílẹ̀-èdè nàìjíríà Allah àti mínísítà tí ń rí sí ètò ìgbẹ́jọ́ òun ló mọ̀ jẹ́ kọ́rọ̀ náà ó jáde rekete nínú ẹ̀rọ amóhùnmáwòrán kan tó ń la gbogbo àgbáńlá yìí já tá a pè ní TVC níbi tí wọ́n ti ń gbé bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ètò kan pàtàkì tá a pè ní Politics Today ètò òṣèlú lónìí o ó la ọ̀rọ̀ mọ́lẹ̀ lọ́lọ́kanjọ̀kan gbogbo ìpàdé kọ̀kọ̀ àti gbàgbà tí wọ́n ṣe ní gbàgede tí wọ́n jọ ṣe pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ tọ́rọ̀ kan gbogbo ẹ̀ pátá ló tú tá o tó lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí àti àwọn ajínigbé ní ojú tí wọ́n fi ń wò wọ́n láwùjọ ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti ní ò sí ìdáríjì fúnru wọn mọ́ o ẹ wo inú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ibẹ̀ ló wà ọláyẹmí àkànní o fada fàló ọpọlọ rẹ ò ní jọba kàwé. bùkátà ọlọ́run o inú ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní mo ti rátẹ̀ síta ìròyìn ọ̀hún níbi tí ọ̀jọ̀gbọ́n àbáyọ̀mí fáṣínà tó jẹ́ igbákejì àgbà ilé ẹ̀kọ́ gíga fáfitì ìjọba àpapọ̀ ètò wà ní Ọ̀yẹ́ Èkìtì ó mà ti rọ ìjọba àpapọ̀ pẹ̀lú gbà wọ́n lámọ̀ràn wípé kò bá dáa kò bá sunwọ̀n ẹni àjọyípọ̀ pẹ̀lú àwọn àjọ ìṣọ̀kan òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì tí wọ́n jẹ́ olùkọ́ tó ṣe àjọ ASUU láti lè rí pèsè wọ́n gbégi nínà ìyẹn ìyanṣẹ́lódì nítorí pé wọ́n pinnu láti gùnlé tí wọ́n jẹ́ pé ẹ̀kọ́ láti ṣe ojúṣe yìí fásinà ó sọ̀rọ̀ ẹ̀dí mọ̀ ní ànóòde yìí ní Ọ̀yẹ́ Èkìtì nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ayẹyẹ ìtẹ́gbà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọlé sílé ẹ̀kọ́ gíga wọn láti bẹ̀rẹ̀ ètò ìkẹ́kọ̀ọ́ wọn tẹ́wọ̀ wá nígbàgbé àwọn oníròyìn wọn sọ di mímọ̀ nínú àtọ́ fi léde wọn ní ASUU ẹ̀ tó jẹ́ ààrẹ wọn ó ti sọ pẹ̀lú ìdádójú pé òun ò ní bẹ́ẹ̀sù bẹ̀bà láti pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àwọn tíjọba papọ̀ bá kọ̀ láti ṣe ohun táwọn béèrè fún láti fáwọn lẹ́ẹ̀tọ́ àwọn ní pàtàkì jùlọ jẹ́ẹ̀lì owó tí wọ́n jẹ àwọn tó bá kọ̀ láti san wọ́n ní àwọn ò ní bẹ́ẹ̀sù bẹ̀bà láti pé gbogbo ara wọn jọ láti gùnlé ìyanṣẹ́lódì táwọn fi rí kọ́ lọ́jọ́sí láti rí padà níbo táwọn fi kọ́ sí ẹni tó wá jẹ́ igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún ìyẹn ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìyẹn Ọ̀yẹ́ ní ìlú Èkìtì ó sọ di mímọ̀ ó ní ìyanṣẹ́lódì kò lè ràn wá lọ́wọ́ àti wípé kò lè ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà tá a bá ń fi ènìgún lé ìyanṣẹ́lódì ọ̀làgùn lé ìyanṣẹ́lódì ó wá sọ di mímọ̀ náà tó fi léde pẹ̀lú ṣe àpẹẹrẹ wípé àwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì tó wà ní ilẹ̀ òkèèrè ó ní ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé wọ́n kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó ní ẹ̀kọ́ wọn já geere kò sí ìdíwọ́ kò sí ìdènà kò sóhun kóhun kan tó yẹ pé ó fa ìdíwọ́ fún wọn láti lè tẹ̀síwájú ní kẹ́kọ̀ọ́ wọn ó ní ṣùgbọ́n tó orílẹ̀-èdè Nàìjíríà kò bá dà kò bá sún wọn ẹ̀ẹ́dẹ́ ká wà wòkọ́ṣe rere káwọn náà pẹ̀lú láti lè rí wípé àní ìyanṣẹ́lódì yóò di ohun àfihàn gbẹ́gbẹ́ rẹ̀ tẹ́ fi ṣọ́ bí tòdí Ọ̀yọ́ ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà láwọn ilé ẹ̀kọ́ wa káàkiri ó lè tó pé kíni kò lè ran ètò kẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ Fáṣínà ó tẹ̀síwájú náà rẹ̀ ó ló dáhùn lójú o àti pé ó wá forin sẹ́ni tìmísùkọ́ ní òun ti ní ìdánilójú ìpèsè àní láàrin ìjọba àpapọ̀ àti àjọ ASUU ní ọ̀rọ̀ yìí òmùkọ́ máa jọ sọ ní tòmí ìnùbí ìyanṣẹ́lódì ò sì mọ̀ pé kò lè wáyé torí pé ètò ìkẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà inú ẹ̀ gbọ́dọ̀ máa jó lọ wájú ní gbọ́dọ̀ jẹ́ ìtòrẹ́ yìí ìdàgbàsókè tó gbọ́dọ̀ máa dé bá ní ó ní torí pé kíni ọ̀pọ̀lọpọ̀ ìdíwọ́ ìdènà àti pé ó ṣokùnfà àti ìfàsẹ́yìn bẹ́ẹ̀ tó ìkẹ́kọ̀ọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó ti ṣetán lásìkò tó yẹ kó ṣetán àti ìfàsẹ́yìn àti mú ọ̀pọ̀lọpọ̀ àlékún ọdún àti ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn tó fà á ó ní ìrírí kì í ṣe ohun tó dáa tó láti máa gùn lé ìyanṣẹ́lódì fún dé yìí òun mọ̀ dájú pé ìjọba àpapọ̀ àti àjọ ASUU wọ́n á jọ fonúkonú wọ́n á jọ fìmọ̀ kó mọ̀ wọ́n á jọ pamọ́pọ̀ wọ́n á jọ wọ́gilé ìyanṣẹ́lódì àti pé wọ́n á ṣojúṣe ọ̀rọ̀ ọ̀hún òun mọ̀kàn àyànjú ẹ̀ ní tùbínùbí láàrin ara wọn ẹ fẹ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́sìn àtẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ni ló fìdí kalẹ̀ sí. tó ọláyẹmí àkànní o bùkátà ọlọ́run o ká tó tẹ̀síwájú jẹ́ adé FCC market. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Lágbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn ìtùngbà FM 100.9. Tutti boy, Moremo, Lagege. Kí ó dá sí lórúkọ mi, má jáde mi ò lè wá kú, mi ò lè wá kú fọ́tà mi yọ.
Ayé ti di bárakú, party Monday to Friday. Party after party, party, 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 party after party. After party, àwọn kan ṣàgbó after party, àwọn kan mú jẹ after party, àwọn kan gbọ́mọ after party. You better hold your baby, oh baby, oh your bobo ṣáàtì, oh your baby, oh baby, oh your bobo. Mo gbọ́mọ wa mo lè gbọ́mọ lọ based on people to party, party after party, like day after Saturday. Party after party, party, 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 party after party. The party non stop with the biggie bam bam. Tọ́mà fún mi ṣọtí, tọ́mà fún mi yọ̀dí. Tí a máa jọ jọ̀lí, tí mo ti bọ̀ kẹ́kọ̀ọ́ máa fi kàn jí sórí mojí. Jacking lórí jacking, baby I still call me mo ṣáná wọlé pẹ̀lú audio money kò jẹ́ lówó ọtí. I will go there after party. Party after party, party, 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 party after party. Májàre mi mi ò lè wá kú. It's Christmas again. Another exciting time of the year. Time for fun. Time for merriment. Time for enjoyment. Time for celebration. Join Tungba 100.9 FM as we present Tungba Christmas Fun Fair 2021. It's going to be a whole new experience with music, Bomba gifts, singing, face painting, games, and many more. The gate fee is 1,500 naira only. At Tungba Event Center, Tungba Close on North Upper Estate, off Ishagamu Road, Italuwo, Ikorodu. The time is 10 a.m. prompt. Starting from 13th to 26th of December. On the 23rd of December is a Wewe Day, a day to celebrate and represent our culture. On the D-Day, which is 25th and 26th of December, Saturday and Sunday, the grand finale. Tickets is 1,500 naira for children, while adults 1,000 naira only. For more information, call 080 77 49 8248 080 77 49 8248. Tungba Christmas Fun Fair 2021. It promises to be exciting. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ lóore ìṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kan ní Tungba. wọ́n rẹ̀ bọ̀nà FM ẹ̀fíìsì ní tiwa. tó pọ̀lá ẹ̀mí ẹ̀kàn ní o. kátà ọlọ́run o. ìrẹ̀jẹ̀ ìṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú láti inú ìròyìn fanga tó wà níwájú mi láàárọ̀ ti tòní níbi tí àwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàkàyè ti ń jẹ́ kó dín mọ̀ pé ẹni tó bá ń wádìí ọ̀rọ̀ ńkọ́ tó nídìí rẹ̀ ẹni bá ń wádìí ọ̀rọ̀ ó nídìí rẹ̀ gbọ́ ni o. jẹjẹ mọ̀ pé ọ̀kan pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ló mọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan tó dàbí ẹni pé ó fi ara sin fún àwọn aráàlú ní látàrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń wò wípé kí ni àwọn ẹ̀yà Ìgbò kí ni wọ́n lọ rẹ̀ ṣe àwọn ènìyàn apá gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà àwọn àgbààgbà wọn kí wọ́n lọ rẹ̀ ṣe pẹ̀lú ààrẹ Muhammadu Buhari ọ̀pọ̀lọpọ̀ ló ń tan náwó di kókò kiri lórí ọ̀rọ̀ yìí tó torí ẹ̀ ni wọ́n fi ń jẹ́ kó di mọ̀ pé a kì í ṣe òṣàlódò kí làbẹ́làbẹ́ ó mọ̀mọ́ mọ́ o wípé kò sí ní tá à ń fi ọ̀rọ̀ kò sí ní tó bò nú ọ̀rọ̀ yìí ẹja là faraye kí wọ́n gbọ́ kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ o èyí ló fà á tó fi jẹ́ pé ọ̀kan pàtàkì lára àwọn àgbààgbà méjì bàjẹ́ lápá ìlà oòrùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tó ti gbà kan jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ bàálù lórílẹ̀-èdè Nàìjíríà yẹn former minister of aviation ní First Republic of Nigeria nígbà náà lọ́hùn olóyè Mbasueke Amechi òun ló wá tẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ náà lánàá òde pé tó ohun tó ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀yàn orílẹ̀-èdè Nàìjíríà ní láti mọ̀ ní pé gbogbo ìrìn àjò táwọn arìnrìn lọ sọ́dọ̀ ààrẹ Muhammadu Buhari tí ṣe ní àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pé kì í ṣe pé ọ̀rọ̀ nípa Nnamdi Kanu nìkan o ṣùgbọ́n bí àlàáfíà ó ṣe padà bọ̀ sí apá abẹ gangan ìyẹn ní ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe jẹ́ pé ìrẹ́pọ̀ ó ṣe wà tálàáfíà ó sì jọba pẹ̀lú gbogbo ẹ̀ka gbogbo ẹ̀yà tó kù lórílẹ̀-èdè Nàìjíríà o bí a ṣe máa pín ilé tá a máa pín láre tí òkìtì kan ò ní jù kan nílé ọlọ́fà mẹ́jọ wọn ní pé gbogbo ẹ̀ làwọn bá lọ àti pé gbogbo tó ń jẹ́ àwọ̀ pátápátá lọ́kàn
iléeṣẹ́ ààrẹ sí àwọn ènìyàn pa gúúsù ìlà oòrùn wọ́n ní pé ká yanjú ẹ̀ o gbogbo ìjà tí ó lè jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè lè máa bá àwọn ènìyàn pa gúúsù ìlà oòrùn ìjà wọ́n ní pé gbogbo ẹ̀ pátá kó lọ sódò kó lọ sókun gbàgbé kó lọ rèé sinmi kó wọ ṣín bí ọbẹ̀ páànù wọ́n ní torí náà ńkọ́ ọ̀rọ̀ nípa ìrẹ́pọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti ìṣọ̀kan débi pé a fi lè ní àkóyawọ́ fúnra wa wọ́n ló ń bẹ lára gbogbo ẹ̀ náà táwọn bẹ̀rẹ̀ sí ń là lẹ́sẹẹsẹ níwájú ààrẹ muhammadu buhari pé tó àmọ̀ràn tí àwọn ní rèé o àbá tí àwọn lè dá rèé o nítorí pé bọ́mọdé bá ní ọgbọ́n nínú a máa fi tàgbà lọ́rẹ̀ wípé ààrẹ muhammadu buhari ẹni àkọ́kọ́ ní lórílẹ̀‐èdè ẹni ọgbọ́n tó yapa bẹ́ẹ̀ lẹ́sìn ní ìmọ̀ tó gbòòrò torí náà ńkọ́ bẹ́ẹ̀ bá tún gba eléyìí náà tẹ́ ẹ tún fi kún yóò ràn ìjọba yín lọ́wọ́ bẹ́ẹ̀ sì rí orúkọ yín ò ní lálàsí lẹ́yìn tẹ́ ẹ bá kú lórí àlééfà ọmọ ará yóò máa rántí yín dáadáa pẹ̀lú gbogbo àwọn ìwà tẹ́ ẹ bá wù yìí ní gbangba àti ní kọ̀kọ̀ bàbá bá yín sọ báyìí tẹ́ ẹ bá gbọ́ yóò da yóò ṣe yín láǹfààní o ọgbọ́n orí tiwa náà làwọn fẹ́ fi gbé ti yín ró báyìí wọ́n gbà rẹ lámọ̀ràn wọ́n sì tún sọ̀rọ̀ ní ti ń bẹ lọ́kàn wọn tí wọ́n ń fẹ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti bí àlàáfíà ó ṣe jọba ní gbogbo agbègbè lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n wá pàkíyèsí ààrẹ sí nǹkan kan wọ́n ní pé bí ọ̀rọ̀ àlàáfíà ibà ti fẹsẹ̀ múlẹ̀ tán ọ̀rọ̀ nípa ìṣeségesège ọ̀rọ̀ ètò ààbò ńkọ́ wọ́n ní yóò dohun ìgbàgbé nu o wọ́n ní pé láìsí òjò ilẹ̀ kì í rọ̀ o wọ́n ní pé bí àbá tètè yá bu omi sùúrù mu lórí gbogbo àwọn ọ̀kan òjọ̀kan ìdojúkọra ẹni ìfinúbára ẹni jà wọ̀nyí wọ́n ní pé ségesège lọ̀rọ̀ ètò ààbò mọ̀rin lọ torí náà ńkọ́ ààrẹ muhammadu buhari láyé orúgbọ́n wọn wí tiẹ̀ rè o láyé ọ̀rẹ́sà wọn wí tiẹ̀ rè láyé muhammadu ọmọ buhari náà jẹ́ kí wọ́n sọ tiẹ̀ ní dáadáa o wá wọ̀rọ̀ kò fi ṣàdá o nga bá bọ sọ́ngbàgede ní gbangba tó o bá sọ pé o gbọ́ o bá kú wọ nìkan nínú yàrá ronú gbàgbọ́ndò sọ kò ronú nípa ọjọ́ o lórí bó ṣe ṣàtúnṣe lórí àwọn gbogbo ẹ wo ká má tara wa jẹ inú ìròyìn fangad lọ̀rọ̀ yìí wà láàárọ̀ títún ní fún gbogbo àgbàjọ̀gbọ́n tó fẹ́ kọ́gbọ́n mọ́gbọ́n o ọláìmí àkànní gbogbo ìròyìn tún wà lákàtà tiẹ̀ ká bùkátà ọlọ́run onú ìròyìn fangad ní ibẹ̀ ni mo tún ròyìn lówùrọ̀ ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ondo mo lọ o níbi tí wọ́n ti ń jẹ́ kó dì í mọ̀ wípé àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ wípé wọ́n mà ti gbẹ̀mí mi látàrí wípé kí ni sẹ́ àjàfolórí láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn ní agbègbè Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo níbẹ̀ ni ìròyìn ohun ti wáyé wọ́n mà sọ́ di mímọ̀ gẹ́gẹ́ bí àwọn oníròyìn wọn ni àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ pé wọ́n mà ti fara káṣá pẹ̀lú ní àpàyànlọ́yànlọ́ lára látàrí àní rògbòdìyàn tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì wọ̀nyí àwọn oníròyìn wọ́n ṣẹlẹ̀ náà tó fi léde wọn ní ọ̀sẹ̀ tó kọjá àwọn ẹgbẹ́ méjèèjì ọ̀hún ló ti ń jà mí mojú ẹwọ́ lójú mi kódà wọ́n forúkọ wọn lé ní Black Ask àti ẹyẹ fraternity wọn náà méjèèjì wọ́n máa ń jà sí èmi ju ẹwọ́ ojú mi létí pé ó ti mú ìbẹ̀rù bojú bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé tó wà ní ìpínlẹ̀ ọ̀hún ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ èyí ló wà fà tí àwọn tó jẹ́ àwọn lọ́balọ́ba àwọn olórí ìlú àwọn alẹ́ lọ́dọ̀ọ́dọ́ òjọ̀kan tó wà ní agbègbè ọ̀hún ti ṣe òfin kónílógbélé o fún odidi wákàtí méje lè tó ṣe pé wọ́n yóò máa bẹ̀rẹ̀ láti aago 10 àṣálẹ́ títí di aago 6 òwúrọ̀ wọn wá sọ náà tó fi léde yẹn ẹ tó gbẹnusọ fún àwọn tó jẹ́ àwọn alẹ́ lọ́rọ̀ pẹ̀lú tó jẹ́ ọba ní ìlú ọ̀hún sọ nípa ọba Ọbátúgà ó ṣàlàyé iná tó fi léde òní ní Ìjẹ̀gùn Ìdẹ̀pẹ́ Òkìtìpupa ọba Michael Ọbátúgà ó ṣàlàyé òní àwọn òdìdí gbé ìgbésẹ̀ yìí ó ní gbogbo apápátá làwọn jọ foríkorí fímọ̀ kó ìmọ̀ pọ̀ pẹ̀lú jọ pamọ̀pọ̀ láti rí pẹ́sẹ̀ àní àwọn wo ọ̀nà táwọn lè gbégbà láti rí pé ọ̀nà àlàáfíà lè fi jọba àti pé àsìkò owó gan làwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ń ṣọṣẹ́ yìí àwọn ní pé lásìkò àwọn tí àwọn fi òfin lélẹ̀ pé kó ló gbélé ló dá pé wọ́n ṣiṣẹ́ lábẹ́ yìí ó ní ìdílé táwọn ṣe pamọ̀pọ̀ kó yá dọ́dọ́gbọ̀n tó bá ti ń di aago 10 ṣẹ̀rẹ́dẹ̀ aago 6 òwúrọ̀ ọjọ́ kejì kó ní ló gbélé ó wà náà ti rọ gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ agbófinró àwọn ọlọ́pàá àtàwọn elétò ààbò lọ́lọ́kọ̀ọ́jọ́ kan tó wà ní agbègbè ọ̀hún ẹ wo ó ti dòfin o ẹnikẹ́ni tẹ́ bá ti kẹ́fín tẹ́ bá ti rí láàrin àwọn àkókò òfin kó ló gbélé kó tó burú bẹ́ẹ̀ ẹ bá wá ṣe kó òfin mu á jẹ́ pé àwọn gangan lọ́daràn àwọn oníwà jàǹgídíjàgan ló yẹ pé wọ́n dà àlàáfíà ìgbẹ́ agbègbè ọ̀hún láàmú àwọn ọba Ọbátúgà ó wà rọ̀ gbogbo àwọn tó jẹ́ òbí òun alágbàtọ́ tó wà ní agbègbè ẹ wo gbogbo yín pátápátá kò bá dáa kẹ́ ẹ bá ọmọ yín wọ̀ ní pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ bá fura sí kóbẹ́jọ́ ṣe é ṣe kọ́mọ yín pẹ̀lú nínú àwọn oníwà jàgídíjàgan tó yẹ pé wọ́n ń dà àláfíà ìlú láàmú ẹ bá wọn wọ̀ torí pé kíni ìdá ìjọba ìdá òfin àti pé kò mọjú ẹnikẹ́ni o ẹnikẹ́ni tí ní òfin bá ti jó yéèbà wọn ní irúfẹ́ níbẹ̀ kò lè farari lọ fún ìdí èyí àwọn rọ gbogbo ẹ̀yin òbí àtàlágbàtọ́ tẹ̀ wá ní ẹ bá ọmọ yín wọ̀ ẹ bá sọ níbi tó ti máa gbọ́ ìgbésẹ̀ àlàáfíà gbọ́dọ̀ jọba nílùú fún ìdí èyí dandan ní báyìí o wọ́n ní òfin kó ló gbélé látàkùn mẹ́wàá ṣàlẹ́ sí 6 òwúrọ̀ ẹnikẹ́ni tó bá ti bà wọ́n ní
kò sí tàbí ṣùgbọ́n ajẹ́ pé irúfẹ́ níbẹ̀ ló ń da ìlú láàmú. ẹ fẹ́ ròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́sìn náà tẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ lẹ́ ti bá pàdé yìí. tó ọláyé mẹ́kàn ni ó padà pàlọ́ ní ẹjọ́ máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn Vanguard tó ń bẹ̀rẹ̀ wájú mi láàárọ̀ ti tòní níbi táwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàákàyè ti gbàgbọ́n dòsàn tí wọ́n ń jẹ́ kó rí mímọ̀ pé ẹ̀wò bá dájọ́ ayé bá ń dájọ́ bí ò bá dárí tọ́ ọba ọ̀run yóò mọ̀ tó ń dá o jẹjẹ́ mọ̀ pé ẹni tí ó jẹ́ Anthony General ti ìpínlẹ̀ Èkó mo sọ nípa kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ nípa ètò ìgbẹ́jọ́ àti olórí adájọ́ ti ìpínlẹ̀ Èkó ìyẹn the Attorney General and the Commissioner for Justice in Lagos State mo sọ nípa ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mọ́yọ̀sọ́rẹ́ Onígbànjo SAN Senior Advocate of Nigeria ìkan lára wọn ni o àná òde ni wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wípé ẹ̀wò ṣe rí gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó láti rí sí ọ̀rọ̀ nípa ètò ìgbẹ́jọ́ lórí ìfìyàjẹni lọ́nà àìtọ́ tí àwọn àjọ ọlọ́pàá kan ìyẹn àwọn àjọ SARS ìgbà náà tí wọ́n sọra wọn di tẹ́rọ̀ láàrin ìlú lórí bí wọ́n ṣe fi ojú àwọn aráàlú gbolẹ̀ tí wọ́n fẹ́ tó àwọn aráàlú dùn wọ́n tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ṣìbáṣìbo tó jẹ́ pé ọ̀rọ̀ wá di pé kí àwọn ìgbìmọ̀ kó wà láti rí sí ọ̀rọ̀ nípa àwọn tí wọ́n fi ìyà jẹ gbogbo wọn lẹ́yìn gbogbo àbájáde àti àtẹ̀jáde àbábọ̀ èsì ohun ìwádìí tí àwọn ìgbìmọ̀ ń ṣe tó dàbí ẹni pé ìjọba dá ọ̀rọ̀ náà nù wípé ọ̀rọ̀ wọn ń takora wọn o ẹni tí ó jẹ́ mínísítà ẹni tí ó jẹ́ kọmíṣánná tí ń rí sí ètò ìgbẹ́jọ́ nípínlẹ̀ Èkó àti ọ̀gá àgbà adájọ́ ọ̀hún alàgbọ̀n ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mọ́yọ̀sọ́rẹ́ Onígbànjọ wọ́n ní pé ẹ wo ọ̀rọ̀ ọ̀hún kò lórí kò nídìí gbogbo iṣẹ́ tí àwọn ìgbìmọ̀ ṣe fún àìmọye ọ̀sẹ̀ àìmọye oṣù wọ́n ní pé kò dàbí ẹni pé kò fẹ́ nítumọ̀ tó látàrí pé ọ̀rọ̀ ọ̀hún ó ń takora wọn o bó lọ̀rọ̀ ṣe takora wọn lájú àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bẹ nínú ìgbìmọ̀ ọ̀hún tó ọmọ ilẹ̀ Nàìjíríà gbọ́wọ́ lẹ́rán àwọn ará ìpínlẹ̀ Èkó gbọ́wọ́ lẹ́rán wọn wá ń wòran nípa ọ̀rọ̀ náà o ẹ wo ọ̀rọ̀ náà ló bẹ̀rẹ̀ sí bí ọ̀kan òjọ̀kan àwọn èèyàn nínú wípé gbogbo apáta la rántí 20 oṣù kẹwàá ọdún 2020 níbi tó jẹ́ pé àkọlù yìí ti lọ rèé bá àwọn ọ̀dọ́ tó fẹ̀nu ẹ̀hónú hàn tó jẹ́ wípé ìjọba ṣe bí ẹni pé wọn ò rí wọn o fìlà kò kàn mí fìlà má wo bẹ̀ gangan lọ̀pọ̀lọpọ̀ àwọn adarí gan ni wọ́n dé sọ̀rọ̀ náà tí wọ́n fi ṣe àwọn ọmọ ọlọ́mọ ní ìṣekúṣe tí wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ ní ìpakúpa ṣùgbọ́n tó wá jẹ́ pé lẹ́yìn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kíjọba ó máa lanu gbaragada gbòrògbòdò sọ wípé sẹ́ǹ kankan ò ṣẹlẹ̀ ẹ̀mí kankan ò jábọ́ láì bẹ̀rù Ọlọ́run gbólóhùn yìí rẹ̀ gbàgbé nínú Àlùkùránì yá àyù alẹ́dínà mẹ́nu takò láà ìbẹ̀rù Ọlọ́run tó ṣe pàtàkì yìí ń kọ́ bẹ́ẹ̀ sì rèé ìbẹ̀rù Ọlọ́run nípìnlẹ̀ sí ọgbọ́n o Bíbélì ló sọ bẹ́ẹ̀ gòkè kọ́ ẹ wo gbogbo ọ̀rọ̀ yìí gbogbo làwọn àgbàjọ̀gbọ́n nílàkà ìwà gbé yẹ̀wò ní gbàgbọ́n sọ lórí rẹ̀ nípìnlẹ̀ Èkó ni wọ́n wò wípé àsìkò tó tá a sò tọrọ ikú onípàgbàgán tá a ní bápo lórí rẹ̀ ń bẹ̀ bàbá wí á kú bá a sì wí ọ̀run là ń lọ ẹ wo ọ̀kan pàtàkì lára àwọn àgbàjọ̀gbọ́n nílàkà yìí tó gbàgbọ́n sọ tó sọ̀rọ̀ tó ní tí ìjọba bá fóun ṣe kó fóun ṣe o ó náà ní alàgbà Adégbòrúwà ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní pé ṣe rí àtẹ̀jáde ìwé tó dàbí ẹni pé gómìnà ìpínlẹ̀ Èkó kọ́ni tí wọ́n pè ní white paper tí wọ́n rò pé bóyá ibẹ̀ lọ́wọ́ ti mọ́jú òdodo ló wà nú ẹ̀ ó ní kìkì ẹ̀gbin ló kún nú rẹ̀ ká má tara wa jẹ ó ní pé kákan máa fi kíní ká máa fi igun dígun kákan máa wá nǹkan fi bora ẹni mọ́lẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ níjàre ẹ wo nìkan tún bẹ́ẹ̀ bí o náà kọ́ orúkọ rẹ̀ wọ́n ní orí wa ni wọ́n pe orúkọ rẹ̀ George náà tún sọ tiẹ̀ lára àwọn àgbààgbà yìí ni wọ́n kọjú sí gómìnà wọ́n sọ tí ń jó tọrọ wọ́n ní pé ẹ wò ó bàbá sò tọrọ nítorí pé a wà lórí àlefa lónìí nítorí pé a fẹ́ máa wá àwáwí kankan ẹ sì já bẹ̀rù Ọlọ́run wọ́n ń sọ̀rọ̀ o wọ́n ní pé tó ẹ̀mí àwọn tó dolóògbé nínú làásìgbò yìí ìṣẹ̀dá àwọn ó mọ̀ já ẹlẹ́dàá àwọn òbí wọn ó gbéra yóò sòótọ́ o sẹ́ẹ̀rí gbogbo òdodo ní sísọ ló gbà nínú ọ̀rọ̀ yìí ká lè tẹ̀síwájú àìsàn òdodo ìlú yìí ò lè tẹ̀wájú ẹ jẹ́ á ní àkóyawọ́ pẹ̀lú àwọn aráàlú ẹ jẹ́ á fi bẹ̀rù Ọlọ́run kún àwọn tó pa kámẹ́rà ń jẹ́ sí àwọn tó tọ́jú kámẹ́rà gbogbo ẹ̀ náà làṣírí padà tú Ọlọ́run kó ṣàánú wa ẹ wo ọ̀rọ̀ ń bẹ nínú ìwé ìròyìn The Guardian láàárọ̀ tòní bẹ́ẹ̀ bá ti gba amúlẹ̀tò lóòsì ó jẹ́ ń bẹ̀ dìbí ẹ kà á àwọn kan ló kọ́ àwa la kà ó ọlọ́ọ̀mí ẹ̀kàn ní ṣàyẹ̀wò àgbà láti kàròyìn síwájú àdúgbò àsìkò bá wa ṣọ̀rẹ́ dúpẹ́ Ọlọ́run 100.9 FM adúpẹ́lọ́wọ́ ní adúpẹ́lọ́wọ́ lọ́bẹ̀ gbogbo àtàfẹ́ bá wa jẹ́ pátápátá adúpẹ́lọ́wọ́ ní àjọṣepọ̀ òkun níbàjẹ́ àmín lọ́la Ọlọ́run láìgbàgbèdè sínú libra himself bàbá dáadáa nù àmín Peters Bámidélé pẹ̀lú Sodiq Akínbólú Sodiq ní ẹ̀ o. kí tó máa jẹ́ ṣe happy birthday sí Alamid Yẹkin Ìdòwú ẹni lọ́jọ́ bí yín sà ìgbà ọdún kan láṣẹ Èdùmàrè. àmín tó adúpẹ́ Ọlọ́run bá ẹ má gbàgbé pé sátidé yìí ni ọ̀sẹ̀ yìí ni ìtajà wọn sí Tèmítọ́pẹ́ Òjó fẹ́ ṣe ìnáwó kan Èkìtì gbajúmọ̀ tẹ̀bí taratọ̀ rẹ̀ ló ní ẹ wá kì í ṣọmọ Èkìtì nìkan ló pè ṣùgbọ́n ẹ wá fífẹ́ bá wọn lò lọ́jọ́ yẹn ọjọ́ kẹrin mọ̀mọ́ ní oṣù kejìlá pàtàkì èdè abínibí ẹ máa rí oríṣiríṣi ìṣẹ̀dá wọn agbódò iyán lọ́jọ́ yẹn gẹ́gẹ́. títí di
aago mẹ́jọ tá a tún pàdé fún abala kejì ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ mi ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí.